àwọn ẹni mi méjì òun ni wọ́n share mi ní fídíò sister tẹ́ ń rí fídíò wọn yìí or picture wọn. Kí ni tíìmù fídíò yẹn? Wọ́n ní Òbò standby. Òbò standby. Kí ni ìwọ understand as Òbò standby? Ẹ̀yin tèmi, kò pọn dandan kí n wá sọ nípa fídíò wọn. Kò pọn dandan kí n wá sọ nípa fídíò arábìnrin yìí. Bẹ́ẹ̀ nítorí pé àwọn tèmi tó pàṣẹ sí mi yẹn, wọ́n ti rí pé mo ti fẹnu sí fídíò arábìnrin yìí kan rí. Ṣóyé yín? Then mo wá wò lọ wájú, mo wò lọ sẹ́yìn, mo wò pé wow, fídíò arábìnrin yìí opportunity ni fún èmi Hajia on point láti showcase product mi alálùbáríkà. Ìwọ fẹ́ Òbò standby, ǹjẹ́ o capable? Yes, fún gbogbo ọkùnrin tí ò capable Òbò standby, product alálùbáríkà lélẹ̀. Flush ló wà lórí ẹ̀ and even more. Fún ìwọ obìnrin, kì í ṣọkùnrin nìkan ló desire Òbò standby. Kì í ṣọkùnrin nìkan. Ẹ need láti wo fídíò yìí to the end láti understand nǹkan tí mo mean by èyí tí mo fẹ́ sọ yìí. And now, eléyìí tí mo sọ ń sìn, tí mo fẹ́ sọ báyìí. Yes, kì í ṣọkùnrin nìkan ló need Òbò standby. Obìnrin náà need Òbò standby. Fún gbogbo ìwọ obìnrin tó wá need Òbò standby tó capable, ó ní product alálùbáríkà tó máa jẹ́ kó wà at alert, kó máa jẹ́ kó wà standby. Wàá wá ní sùúrù. Tẹ́ bá wò débi bí tẹ́ pa, ẹ̀yin ara yín jẹ láìsí mi. Ẹ máa sòwò tán nítorí kẹ́ má judge wrongly. Yes, ọkùnrin need Òbò standby. Ìwọ obìnrin, ní sùúrù, ìdí tí wọ́n fi need Òbò standby. Tó fi need Òbò standby, ní sùúrù. Kó lè bá achieve ẹ̀, o need the product alálùbáríkà yìí. Èèyàn kan ní Hajia, your interest need to be studied in the university. Àbí attention ló pé, bèmí mọ̀ pé interest ló fẹ́ sọ. Yes, interest mi need láti study in the university. Ṣùgbọ́n ẹ má waste time. Nǹkan tó ń gbénú Hajia lélẹ́yìí, nǹkan tó ń gbénú mi lélẹ́yìí. Yes, fún standby okó, ẹ wà ní sùúrù. Ẹ̀yin tí tèmi, gbogbo ọkùnrin, yes. Ẹ̀yin tẹ́ tẹ̀ sí mi, ẹ fẹ́ kí n dá sí náà ni. Ṣé màá wá dá sí ní èyí tó fi ní interest yín ni? Èyí tó máa fi interest yín náà ni màá fi dá sí. A gbọ́dọ̀ sọ otherwise. Tá bá sọ otherwise, ṣẹ́yìn kan máa gbà, tẹ́ máa gba fídíò yẹn lọ́wọ́ wa ni. Ẹ ní Hajia pretending, Hajia ò sòótọ́. Mo fẹ́ sòótọ́ fún yín nísìn. Gbogbo ọkùnrin ló ní the standby Òbò. Ṣùgbọ́n ṣé mọ̀ pé nígbà tí a bá ń sọ̀rọ̀ nípa irú topic báyìí, àwọn mi ò kí ní interest. Àwọn yẹn wọ́n ti lose ẹ̀. Wọ́n ti lose ẹ̀. Àbí kí ni ìtumọ̀? Ó ṣiṣẹ́, ó rán ọmọ lọ sí school. Kí ni ìgbádùn tiẹ̀? Ìgbádùn rẹ̀ náà ni pé kó ṣàwà ókè àsì máa, kó mọ rí kíní ìdólérò kórè. Ní kó pọ̀ jù. Ẹ̀yin mélòó lẹ ti wo fídíò mi pé tí mo ṣe last nípa pé kò gbọdọ̀ pọ̀ jù àti pé ẹ̀ẹ̀mélòó ni lọ́sẹ̀ ló pọ̀ jù. Tẹ́ ẹ bá ti wò, ẹ lọ wò ó. Ó wà lórí YouTube, ẹ lọ wò ó. Tó bá yẹ pé TikTok ló tún wọlé, lọ wò ó lórí YouTube. Ẹ̀ẹ̀mélòó ló pọ̀ jù ní as for a man per week. Ẹ̀ẹ̀mélòó ló pọ̀ jù fún obìnrin as per a week. Àti pé tí obìnrin bá ṣe jù, kí ló lè kọ̀ sí ẹ̀? Ẹ lọ wò ó lórí YouTube. Àní YouTube nílé. Yes, ẹ̀yin tí tèmi, gbogbo ọkùnrin ló need Òbò standby. Ṣẹ́rí, bí wọ́n ṣe gbé wálé mi náà ṣe ń gbé fún yín o. Mo dẹ̀ fẹ́ kẹ́ bá mi gbà bẹ́ẹ̀. Nítorí arábìnrin tó sọ̀rọ̀ nípa fídíò yìí kò sọ pé abẹ́ o, àbí nǹkan obìnrin o. Ó ní gbogbo ọkùnrin ló need Òbò standby. Èmi náà ṣe gbé wá fún yín báyìí. Ṣóyé yín, adẹ̀ ń teach ni ọlọ́pọlọ, mi ò dẹ̀ fẹ́ hypocrite. Gbogbo ọkùnrin ló need Òbò standby. Ó ní reason. Nítorí physical trauma, emotional trauma, psychological trauma, stress trauma, depression trauma, hypertension trauma. Ṣé ẹ rí gbogbo trauma yìí? Ó lè papọ̀ kó affect brain, kó di brain trauma tó máa wá lead sí pé ọkùnrin ó wá lọ fall into dementia lọ́jọ́ tó pẹ́. Nítorí pé kí ni? Ó gbé wá lénìí. Ìwọ ó gbé wá bá ẹ lénìí, ọkọ wá bá ẹ lénìí, ó ní kò sí. Ó gbé wá bá ẹ lọ́la, ó ní kò sí. Ó gbé wá bá ẹ lọ́tùnla, ó ní kò sí. Already ó ti traumatize ọkùnrin yìí. Ṣé ẹ wá rí gbogbo trauma yìí? Ó lè lead sí ìdákọ́lẹ̀. Tí gbogbo trauma yìí bá wá lead sí ìdákọ́lẹ̀, at the end of the day, ó máa lead sí impotency. Tí ọkùnrin bá ti ní impotency, ó ti bẹ̀rẹ̀ sí ní já
functions of his brain ó ti bẹ̀rẹ̀ sí ní já wálẹ̀. Wọ́n á wá sọ wípé ọkùnrin ń gbọ̀n àbí wọ́n ní ọkùnrin ń forget. Kò ṣe ní forget nítorí pé ibi tó yẹ kí alert yẹn ti bẹ̀rẹ̀ ẹ ti pa. Lóòótọ́ ọkọ rẹ̀ ní problem lánàá bẹ́ẹ̀ ó lè má ní problem lénìí nítorí pé kíni ó ti kàn sí àwọn 1/2 àti fún ní flush àti oògùn alálùbọ́ríkà. Àmọ́ wọ́n rò pé ọkọ rẹ̀ ṣì wà níbi àná ni wọ́n wá mọ́ sọ fọ́kọ rẹ̀ pẹ̀lú ohun tó burú yẹn pé ṣé ẹ ṣe lánàá ni ṣé ẹ rí ṣe lánàá. Ọkọ rẹ̀ ó bí Ọlọ́run ti help ẹ̀ ó ti lo 1 or 2 apps ó ti lọ bá àwọn doctor ó ti rí obìnrin kan níta tó jẹ́ pé obìnrin yẹn ń gbé lọ́kàn ara rẹ̀ wá move lóru ó wá bẹ́ lánàá wá bẹ́ lórí bed ìwọ tó rí pé ó ti try lánàá yẹn kò rí ṣe ìwọ wá mọ́ sọ fún pé ṣé bí tàná kì í ṣe ìyàwó tó dáa ló ń sọ bẹ́ẹ̀ kì í ṣe ìyàwó tó dáa ló ń sọ bẹ́ẹ̀ ṣé nígbà tí wọ́n bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn sọ́kọ rẹ̀ are you òbó standby ṣé ò tí ì pa ọkùnrin yẹn pẹ̀lú ọ̀rọ̀ tí mo sọ síwájú ò tí ì fún yín dimension ò tí ì affect brain ẹ̀ bẹ́ẹ̀ yẹn nítorí ẹ̀ ní irú àwọn sísà yìí ni wọ́n fi wá sọ wípé àwọn ọkùnrin nídìí òbó standby nígbà tí wọ́n ti kọ̀ tó lè jẹ́ òbó standby fún ọkọ rẹ̀ ní láti lọ get òbó standby fún ara rẹ̀ ń ta tí wọ́n bá bí ọkọ rẹ̀ ṣe gbé wá yẹn tí wọ́n náà tó hàn tó fi vibes sí lórí tó fi àjàsà sí tó lose ara rẹ̀ fọ́kọ rẹ̀ ìwọ ti di òbó standby fọ́kọ rẹ̀ nìyẹn ṣé súnà kọ́ nìyẹn ṣé àlùbọ́ríkà kọ́ nìyẹn ẹ wàá fi ohun burúkú ẹ fi lé ọkọ yín jáde sí òbó standby níta àwọn standby òbó wà níta tí wọ́n rẹ́dí láti gẹ̀ ìwọ ni wàá wá identify ara rẹ bí arábìnrin ṣe sọ arábìnrin yìí gan tẹ́ẹ̀rí tí mo tẹ́ẹ̀ rí fídíò rẹ̀ yìí òun gan ti padà wá sọ lórí fídíò pé irú ìyàwó wo ló jẹ́ wọ́n gbéṣu wá wọ́n mówó wá wọ́n kúnlẹ̀ síbẹ̀síbẹ̀ ìwé ìṣe òbó standby fọ́kọ ẹ̀ you need to be òbó standby fún ọkọ rẹ láti kọ́ọ̀pù sí ná ọkọ rẹ bẹ́ẹ̀ irọ́ ohun ẹnu lẹ́yìn kó fi já so fún ẹ̀yin tó jẹ́ pé ìyàwó yín ohun burúkú ló mọ́ fún yín ó ti fẹ́ kẹ́ ẹ ní dementia ó ti jẹ́ kẹ́ ẹ ní depression ti lead sí hypertension ti traumatize the brain nìkan ti ń misfunction kó tó di pé wá di level yẹn you need òbó standby bí arábìnrin yẹn bó ṣe sọ nìyẹn ìkan tó ń sọ fún yín nìyẹn because tí ọkùnrin bá ń rí ṣe léròkórè òun ló fi máa send signal sí brain pé yes I'm still a man ẹ máa rí pé kò ní súnkì ẹ máa rí pé ó máa dàtọ̀ àlùbáríkà ẹ máa rí pé ọkùnrin yẹn máa young ẹ máa rí pé kò ní lose energy ẹ máa rí pé ọkùnrin máa happy even nínú ilé bẹ́ẹ̀ ẹ ti fohùn burúkú ẹ ti fi pa okó ọkọ kò yẹ kó rí bẹ́ẹ̀ so fún ọkùnrin láti máa function well ó need the òbó standby but it is not left for you ṣé ìwọ ìyàwó are you òbó standby fọ́kọ ẹ̀ ẹ̀yin ọkọ no before kí n tó béèrè question yìí mo fẹ́ sọ eléyìí máa wá jẹ́ kí eléyìí question tí mo fẹ́ béèrè máa jẹ́ kó jẹ́ the last mo sọ níwájú kẹ́ má ṣì mí gbọ́ mo ní obìnrin náà ní òbó standby okó standby ìwọ ọkọ ǹjẹ́ o jẹ́ okó standby fún ìyàwó rẹ anytime tó bá nídìí ẹ̀ are you ready anytime tí ìyàwó rẹ bá béèrè is she still attractive to you ẹ need láti work it out fún ìwọ obìnrin tó jẹ́ pé òtẹ̀ kí n béèrè wọ́n gbé wá gan o ṣe bí ẹni pé ìwọ òtẹ̀ ti lùzì ẹ̀ onídìrú àlùbáríkà product báyìí obìnrin ò gbọ́dọ̀ máa desire okó yàyàyàyàyà kó máa wọ́kùnrin káàkiri lẹ́lẹ̀ àgbọ́rí wọn ò sọ fún yín nínú àlùkùránì pé obìnrin lè fẹ́ ọkọ mẹ́rin wọn ò sọ rí wọn ò sọ nínú báìbù rí bí fún obìnrin bá ti lè láìkì láti dókójú láti máa ṣe sìnáká ó ti di nífò ó ti ní problem disorder ó ti ní nǹkan tá à ń pè ní higher asexuality is a disorder ó lè jẹ́ kí obìnrin kó ya nǹkan míì ó lè jẹ́ kí abẹ́ rẹ̀ máa sunmi ó lè jẹ́ kí discharge tó ní control máa jáde ní abẹ́ rẹ̀ gbogbo ẹ̀ ní wọ̀ntúnwọ̀nsì gbogbo èyí tá à ń sọ yìí náà ó affect ọkùnrin náà ọkọ rẹ ló gbọ́dọ̀ jẹ́ okó standby fún ẹ fún ìwọ tó jẹ́ pé you are a married person gbogbo èyí tá à ń sọ yìí wọ́n lè náà sọ tiwa ní but it is your business nítorí pé kí ni àtún wá sọ lọ́la fún ìwọ ìyá ọkọ ta wá ní òbó standby ẹ you need to identify ṣé ìyàwó rẹ ní òbó standby ẹ ni àbí ìyàwó ní òbó standby ẹ àbí ọmọ ọlọ́mọ tó ti jáde nínú fùrọ ní standby ẹ òbó standby ẹ àbí èwo ní òbó standby ẹ àbí